Wow, Gen Z School by Apankufo. Ẹ̀yin tẹ́ bá ti wo fíìmù yẹn, ẹ lọ sórí channel Apankufo kẹ́ lọ wò. Very nice, interesting, funny story though. Very funny story ni. Mo kàn fẹ́ sáré fún wa ní recap. Àtẹ̀ tí mọ̀ bóyá fíìmù máa ní part 2, bóyá kò ní ní part 2, but a lot of people ló speculate pé bóyá ó yẹ kó ní part 2, ó yẹ kó ní continuation, kò yẹ kó tán síbẹ̀ yẹn. Something like a series in the future. Wà á tí mọ̀ ṣá, ó depend lórí apá fúnra. Anyway, jẹ́ kí n sáré fún wa ní recap nǹkan tó ṣẹlẹ̀ nínú fíìmù yẹn. Ó ṣẹlẹ̀ wípé it's a particular school. Nínú school yẹn, a rí apá nínú school yẹn kò kí ń sọ̀rọ̀ rárá, kò ń bẹ́ anybody ṣe, kò lọ́rẹ̀ẹ́, kò lọ́tà. Àmọ́ tó bá béèrè question nínú class, òun ló máa dáhùn. Níbẹ̀ náà la tún ti rí ọmọ kan tó live fake life. Tó ní ìyá òun, bàbá òun olówó ni. Òun ti travel lọ sí gbogbo country ilé ayé yìí. Kò sí ibi tó òun ò tíì dé. Kò sí continent tí ò tíì lọ. Meanwhile, mọ́mì ẹ̀, agbálẹ̀ ni mọ́mì ẹ̀ ní school. But ó ń pretend bíi pé òun ti lọ sí every part of the world. Ó ń flaunt owó, ó ń flaunt phone. Àṣé phone náà wẹ̀ gan, òun kọ́ ló ní. Ó ń fẹ́ VP school yẹn ló ń yá ní phone tó fi ń live fake life. Ó ń flaunt owó tí yẹn bá ti fún lówó fún upkeep ẹ̀. Tó bá ti fún allowance, owó yẹn ló máa mú, ló máa ná flafla, flow nínú school. Bí pé tòun bá kan. Nínú ẹ̀ náà, la tún ti rí àwọn ọ̀rẹ́ méjì kan. Ìkan, ó fẹ́ máa fẹ́ class teacher ẹ̀. Ó like teacher ẹ̀ torí shape ti teacher ẹ̀ ní. Ó tó stage kan tó jẹ́ pé ó bá ọ̀rẹ́ kejì sọ̀rọ̀ nípa. In fact, ó kọ lẹ́tà sí teacher. Teacher ní láti pè síta nínú class pé lẹ́tà tó kọ sí mi, ó yá wá kà. Funny enough gan, kò tún lè fún English kọ. Yorùbá ló tún fi kọ lẹ́tà sí teacher, ló fi kọ love letter sí teacher. Teacher ṣá embarrass ẹ̀ in class, ìyẹn ló bí nínú, ló fi wò pé okay o. Tí n bá lè mú ẹ ní rírọ̀, màá mú ẹ ní líle. Ó wá bá ọ̀rẹ́ ẹ̀ kan sọ̀rọ̀. Ìyẹn jẹ́ ọmọ babaláwo tó ń pa wọ́dà. Ó mọ̀ ń pa ìbílẹ̀ somehow. So kí ló wá ṣẹlẹ̀? Nǹkan tó padà ṣẹlẹ̀ ni pé ọ̀rẹ́ ẹ̀ yẹn tó mọ bó ṣe ń pa wọ́dà, tó mọ bó ṣe ń mú kan mọ́ kan fi ṣògùn, ó padà bá ṣògùn àmúdó. Ògùn àmúdó yẹn ló lò fún teacher. Ìgbà tó lò fún teacher, ó ti mú teacher lọ ibi tó ti máa lọ ṣe pàpàpàṣúpé fún teacher. Inú iṣẹ́ yẹn lé wọ̀. Òun ò rántí, kò rántí ìwọ iṣẹ́ yẹn mọ́. Ibi tó ti mú teacher lọ ló ti lọ ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Wọ́n sọ fún un pé ìwọ tó bá ti lo iṣẹ́ ìtàn, o ò gbọdọ̀ bá èèyàn sọ̀rọ̀. Ó ti gbàgbé, ó mú phone, ó pọ̀ ọ̀rẹ́ ilé ẹni tó ti fẹ́ lọ ṣe pàpàpàṣúpé fún teacher. Ó ṣá mú phone, ó pọ̀ ọ̀rẹ́ bí tí iṣẹ́ ti bàjẹ́ nìyẹn. Iṣẹ́ bá ká lójú teacher o. Teacher bá para ló bá ṣùgbà tí bòrí títí pé ìtú tó fẹ́ pa fún mi lélẹ̀. Ìwọ ọmọ burúkú má dẹ̀ make sure kó lọ nílé ìwé. So lẹ́yìn yẹn, ọ̀rẹ́ kan náà tó ń bá a ṣògùn, ìyẹn wá rí ọmọ oní fake life tó wà ní school. Ó wá wò pé òun tún like ọmọ oní fake life o. Kó òun tún gbé súnmọ́ ọmọ oní fake life. Bóyá òun á tún lè máa jẹ́ṣẹ́ ọmọ oní fake life. Kò mọ̀ pé VP ló ń ṣàyè bẹ̀. Ó ṣá nẹnu sí yẹn, ó bá yẹn náà sọ̀rọ̀. Jẹ́ ká jọ máa wọlé wọ̀de, jẹ́ ká jọ máa ṣe gbogbo ẹ̀, ká máa gbádùn ara wa kíní kan. Ìyẹn ṣàfipá ní school bẹ́ẹ̀ pé ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀ náà, ṣé o mọ èmi ni? Èmi odindi ọmọ bàbá olówó. Èmi tó yẹ pé kò sí country tí mi ò tíì lọ. Mo ti lọ gbá, mo ti lọ àwo, mo ti lọ òkè, mo ti lọ odò. Ta ni ìwọ tó mọ̀ nǹkan kan, òwe ò mọ̀, o mọ̀ now gan. Tó bá bí ẹ pé what is a now, wà ní now, kò mọ̀ nǹkan kan. Ó ṣàká yẹn lára pé ṣé mi lọmọ ìfipá báyìí? Meanwhile, kò tí ẹ mọ̀. Ìjọ́ kan ó wá ń kọjá níbi window VP ló wá rí pé àwọn ohun wọn lòun gbọ́ yìí. Ohun wo lòun gbọ́ láti inú ilé yìí? Ìgbà tó máa fi tẹ́tí tẹ́lẹ̀ jẹ́ tó tẹ́tí dáadáa. Ó ṣà eavesdrop dáadáa pé àwọn ohun wo rèé. Eventually ibẹ̀ ló ti wá mọ̀ pé VP ló ń jẹ́ṣẹ́ ọmọ tóun toast lọ́wọ́. Ó wá rántí ìgbà kan tí VP ti ṣe nǹkan tí ò dáa fún un. Tó ní kó wọn àti teacher kan báyìí kó ná òun lẹ́gba 45. Ìbínú yẹn ló wá wò pé kò sí wàhálà àti VP o máa kọ́ yín lọ́gbọ́n. Ó ti dúró de ọmọ ẹ̀ ní ẹnu ọ̀nà níjọ́ kan. Ó ti na mágùn lẹ́fun. Ọmọ ṣe kọjá nìyẹn. Tọ́mọ máa dá mágùn kọjá, ló bá bẹ̀rẹ̀ ló bá mú mágùn. Òun ò dẹ̀ mọ̀. Ọmọ ò dẹ̀ mọ̀ pé òun ti lu mágùn báyẹn. Mágùn ti wà lára òun. Kò ṣá mọ̀ mọ́ ṣá. Ó ṣá wọlé tọ VP lọ. Òun àti VP, wọ́n ṣá tún sún mọ́ra wọn. Bí VP
bí ṣe máa gun orí ẹ̀ báyìí ariwo gèè la gbọ́, omi o, omi o, ẹ bá ń wá omi o, omi o, ó ń pariwo omi. Gbogbo àwọn ọmọ school bá jáde síta pé kí la fẹ́ ṣe báyìí, ibo la fẹ́ gbélé ìgbà báyìí, ọgbọ́n wọn la fẹ́ dá sílẹ̀. Eventually VP padà ṣe kí ni, VP padà jẹ́ Ọlọ́run pè nínú fíìmù yẹn, VP padà kú. Ọ̀rọ̀ ti wá bẹ́yìn yan báyìí, àwọn ìjọba ti dá sọ́rọ̀ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí, irú school àgbákò school wo lélẹ̀ báyìí sí, kí ló ń ṣẹlẹ̀ nínú school, irú school wo lélẹ̀. Gbogbo àwọn ọmọ tó ti ń wò pé àwọn fẹ́ ṣe WAEC àti external àti home, gbogbo wọn wọ́n padà lose exam yẹn torí ìjọba padà ti school yẹn parí. Náà nínú school yìí, apá òun náà ó ti ní àwọn experience kan tẹ́lẹ̀ ní former school tó lọ kó tó ṣe padà wá síbí láti wá ṣe exam yẹn, láti wá mú WAEC ẹ̀ bí. Àmọ́ school tó tún wá báyìí sìn, wọ́n tún ti wá fi tiwọn, wọ́n ti fi kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní school. Ìjọba ti school pa. Kí la fẹ́ ṣe báyìí? Kò sí ṣíṣe, kò sáì ṣe, ìjọba ti school pa wọn. Now àwa mọ̀ bóyá ó máa ní continuation, bóyá kò ní. So watch out fún part 2 tó bá máa wà. Tí ó bá dẹ̀ ní sí náà, kò sí wàhálà. Take care until next time. Ẹ lọ follow channel yẹn, subscribe, turn on notification button so that next time tá bá ní recap ẹ máa get it. Thank you very much. God bless you. Love you.